ṣẹlẹ̀ ní ìlú Àkúrẹ́ l'Ondo State. Àwọn ọmọ Àkúrẹ́ wọ́n gbá láfẹ́, wọn gbá rọ̀tìrọ̀tì, wọn gbá dẹ̀tíánò. Kúndùsì fún yín, ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ make wa proud. Ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo ariwo tí gbogbo wa pa lórí ọ̀rọ̀ insecurity, kí a fọwọ́ ara wa ká fi dáàbò bora wa, ká má dúró dọlọ́pàá, ká má dúró de sójà. Àwọn ọmọ Àkúrẹ́ ṣe wọ́n proof ẹ̀ fún wa lánàá wípé gbogbo ariwo tá à ń pa gbogbo ọkàn ta kó sókè, wọ́n ń gbọ́ wa. Ẹ kú iṣẹ́. Àwọn ará bí ni wọ́n ti fi trọ́ọ̀kì. Gbogbo wa la mọ̀ pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tán ti fún wọn ní Christmas gift ní Sokoto. Láti ìgbà yẹn truck ní àárọ̀ ọ̀sán alẹ́ ni wọ́n fi ń distribute gbogbo àwọn people yìí káàkiri. Ẹ̀dẹ̀ mọ̀ iye àwọn tán ti mú ní Ọ̀yọ́. Wọ́n tún ti ń transport àwọn kan lọ ní Ondo ń bẹ̀. Ní àwọn ọmọ Àkúrẹ́ náà bá gba tàárín Àkúrẹ́. Àwọn ọmọ Àkúrẹ́ náà bá fariwo banu wípé láyé truck ibo lẹ́ ń gbé lọ. Ẹ lè lọ bì kankan. A fẹ́ rí nǹkan tó wà nínú truck. Nígbà kẹ́ lọ. Wọ́n bá wọn pò ó títí tí Àmọ̀tẹ́kùn fi dé, tí ọlọ́pàá fi dé síbẹ̀. Àwọn ọmọ Àkúrẹ́ èèyàn ni yín. Ẹ wá wo fídíò. Àṣírí ti tú, àṣírí àwọn tẹ́rọ́rìsì tú kẹ̀kẹ́. Gbogbo ọmọ káàárọ̀ òjíire. Bí àwọn ọmọ Àkúrẹ́ ṣe ṣe, bẹ́ẹ̀ ni kí gbogbo wa ṣe máa ṣe o. Ẹ tẹ̀lé mi wá wo fídíò yẹn. Now, bandits. Wagwan, guys. Bandits in Akure. Bandits in Akure, guys. Wagwan. This is live update. This is live update. We told them to open their truck. They don't want to open it. Wọ́n sọ fún wọn kàn open truck wọn ṣí. Wọ́n fẹ́ ṣí truck wọn. Wọ́n ti sọ látàárọ̀ kan ṣí truck. They don't want to open them. So, guys, this is the situation in Akure Cathedral. I go by the name Olabala Gold. He's a boy, Olabala Gold. Bandits in Akure. Oya. Ẹ má lọ báràkì o. Ẹ má lọ báràkì o. Ẹ má lọ báràkì o. Ẹ má lọ báràkì. White and white, 3 white. White. 3 white. Well done, officer. Well done, officer. Well done, officer. They go cash you now. See their load. See load. This is the situation in Akure right now. This is the situation in Akure right now, guys. This situation. See their load. See, guys. See them. G Olabala Gold. Bandits in Akure right now. This is the situation in Akure. See them. See the trailer where they carry. This trailer too much, oh. Ha. This trailer too long. Inside Akure, bandit. Mo ti fetí gbọ́ láti jọ́ mo ṣe rí ní bandits in Akure, guys. So they are going to the station right now. They are taking them to the station now, guys. Hey, bro.
Live update from Lakure, guys. Turn this. Turn them, guys. Situation in Lakure, guys. Live situation in Lakure. Bandits in Lakure, guys. This is crazy, yo. Bandits don't attack. Irú nǹkan tí ìwà tèmi fẹ́ nílẹ̀ káàárọ̀ òjìrè lélẹ̀ Ọlọ́run àbí mo parọ́ ni ṣebí irú nǹkan tí wọ́n ṣe lákùrẹ́ báyìí òun ni ìwà tèmi tá à ń pariwo lójoojúmọ́ tá à ń share tá à ń kọ́mẹ̀ntì tá à ń pè tá à ń ṣoríṣiríṣi wípé gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo Yorùbá land pátápátá Ọ̀yọ́ state ní Èkìtì state ní Ògùn state ní Ọ̀ṣun state ní Lagos state ní Ondo state ní gbogbo truck tó bá ń jáde tó bá ń wọlé a ní láti máa monitor wọn a ní láti máa stop and search a ní láti question a ní oore ọ̀fẹ́ láti dá wọn padà ká sí wọn jìnnà kan padà sí náà tí ibi tán ti ń bọ̀ torí gbogbo wa la mọ̀ wípé ẹ̀bùn tí President Trump tó fún wọn ní north especially ní Sokoto during the Christmas day títí dìsín kò rí not ò remain the same o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ àtẹ̀mí jọ ń witness the rise and fall of the northern part of Nigeria torí agbára tí wọ́n torí ẹ̀ fẹ́ pa gbogbo ayé run nínú Nigeria power o agbára o bẹ́ẹ̀ ni wípé agbára yẹn ọ̀run gbà á lọ́wọ́ wọn ó jábọ́ sílẹ̀ bó dé ṣe wá jábọ́ sílẹ̀ yẹn èmi ẹ̀sẹ̀ ti pé ẹ̀yin àgbààgbà àti ẹ̀yin leaders wà gangan ní ilẹ̀ ní south ṣe ló yẹ kẹ́ grab copy yín sìn kí agbára yẹn kó wá sí south náà this time around káwọn náà kan wá rí bó ṣe rí láti ìgbà tí wọ́n ti gba independent tí àwọn northerner tí wọ́n ti ń ríra wọn gẹ́gẹ́ bí the owner of Nigeria. Mo rò wípé nǹkan tó yẹ kí ẹ̀yin Ọ̀yọ́ state tó yẹ kẹ́ èèyàn láàyò lásìkò yìí kẹ́ mú gbọ́ òun ni àwọn Àkúrẹ́ tí ń ṣe yìí tí ẹ̀yin Ọ̀yọ́ gbogbo ẹ̀yin blogger lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin speaker Ọ̀yọ́ bóyá àsìkò yìí kẹ́ bọ́ síta kẹ́ fọ́n sórí online kẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo kẹ́ máa run jẹ kẹ́ máa pariwo lé gbogbo ọba Ọ̀yọ́ state àti Governor Makinde abẹ́fẹ́ sọ wípé ẹ ò gbọ́ wípé àwọn ará bí ti kọ lẹ́tà pé 28th of this month on January 20 wọ́n bọ̀ wá ṣàlóyìn ní Ọ̀yọ́ state ní Ọ̀yọ́ Aláàfin baba Aláàfin baba Olúbàdàn àti Governor Makinde àti gbogbo ẹ̀yin ọba àti baálé àti gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ state pátápátá àti mídíà yín ní ariwo tí mo rò pé ó yẹ kẹ́ máa palẹ̀lẹ̀ kẹ́ mọ́ǹtì security tó tight sí gbogbo ọ̀nà tó wọ Ọ̀yọ́ pátápátá gbogbo truck tó ń jáde gbogbo truck tó ń lọ gbogbo mọ́tò tó ń bọ̀ tó ń lọ kẹ́ máa stop and search àwọn tẹ́ bá rí bí ó ṣe ṣẹlẹ̀ lákùrẹ́ kẹ́ tètè pé ọlọ́pàá kẹ́ pé Àmọ̀tẹ́kùn kí wọ́n do the justice abẹ́yìn orí ni àmẹ́ ṣàkúrẹ́ oko Àkúrẹ́ òye mẹ́kun Àkúrẹ́ lómi méjì ọdẹ péjèjì lálà kùndùsì fún yín ẹ ṣiṣẹ́ gidigidi ẹ wá fi wá lọ́kàn balẹ̀ sí wípé gbogbo bá ṣe pariwo pariwo lásán gbogbo bá ṣe kó ọkàn sókè inú fo ẹ̀dọ̀fo lórí ẹ̀mí yín àti dúkìá yín pé káwọn security kan yé attack yín mọ́ àti rí nísìnyí wípé ẹ̀ ń gbọ́ wa ẹ̀dẹ̀ ti ṣe tán torí mo wà lára àwọn tó sọ pé ẹ má dúró dọlọ́pàá ẹ má fi ṣe sójà bí Àmọ̀tẹ́kùn nìkan gbogbo àwa tá à ń lọ sí chọ́ọ̀chì ẹ jẹ́ àwa tàlát ẹ rí fídíò tí mo voice note tó ń jà rìnrìn lánàá tó ti ń jà rìnrìn sí i wọ́n circulate ẹ̀ káàkiri máa ṣí ẹ̀ kí gbogbo èèyàn gbọ́ jọ nítorí Ọlọ́run àmọye ẹ̀mí tá máa lè fi tá máa lè save with àwọn nǹkan tá bá ń bọ́ síta bá ń sọ síta tẹ́ bá ń bá wa share má sọ pé irọ́ ni ọ̀rọ̀ insecurity inú Nàìjíríà kan tó mú US àti the whole wide world tí wọ́n dìde lórí ọ̀rọ̀ insecurity inú Nàìjíríà my dear kò ṣe ṣẹrẹṣẹrẹ o ìwọ tó ṣì wálé kó má rò wípé wọ́n á pariwo ni tó bá ṣẹlẹ̀ sí ẹ tó bá become victim ìgbà yẹn ló máa mọ̀ wípé omi ti mú ọ̀rọ̀ yẹn ti kọjá rádaràda ẹ ń lọ mosque ni ẹ má jẹ́ kí wọ́n mú power charger àbí power bank àbí fóònù wá ṣáàjì and some other things gbogbo mọ́tò truck tó bá ń lọ tó ń jáde èyí tí wọ́n ṣe lákùrẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa ṣe Ogun state ṣẹ́mọ̀ ẹ́ pé wọ́n náà ti ráǹdì yín ọ̀pù ń bẹ̀ Ọ̀yọ́ state ṣẹ́mọ̀ ẹ́ ní on 20 wọ́n bọ̀ wá attack yín Bàmí Olúbàdàn
bàbá láàfin gọ́vnà Mákindé àti gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ àti gbogbo ẹ̀yin speaker àti blogger tẹjọ́ ọmọ Ọ̀yọ́ tẹ wà online tẹ́ ń jẹ́jà supremacy battle mo rò pé kan tó yẹ kẹ́ máa rún jẹ lásìkò yìí ni àbí gbogbo yín tún máa lájú kalẹ̀ dáì títí 20 yẹn bóyá before 20 or after 20 of this January wọ́n á wá tún attack yín ìgbà ẹlẹ́ṣẹ̀ máa tún gbé fídíò jáde wọ́n ti wá attack yín àbí ojú àgbà wá ti fún yín iṣẹ́ ló wà ńlẹ̀ gọ́vnà Mákindé àṣírí ti tú o a ti mọ̀ wípé gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ káàró òjire ẹ mọ̀ọ́mọ̀ jẹ́ kí àwọn terrorists kan máa wá attack torí ẹ̀ lẹ̀ ṣe provide security tó tight fáwọn èèyàn torí ìdìmọ̀ tó bá ṣe rí attack tó ní victim ẹ lọ fi ń gbowó ní federal ni ẹ fi ń ríṣì pocket yín ẹ ń pa àwọn aráàlú yín torí ẹ fẹ́ fi gbowó ní federal àṣírí yín ti tú gọ́vnà Mákindé lè máa lẹ́yìn fún yín ó máa ní ẹ̀yìn after tí wọ́n ti kọ lẹ́tà tí gbogbo wa yìí ń pariwo nísìn tẹ́ bá wá fi gún lágídí tí ẹ invite gbogbo ọba gbogbo àwọn tó yẹ ká invite by now security ó yẹ kó tight bàjẹ́ ní the whole of Ọ̀yọ́ state gbogbo àwọn security organization ẹ pè wọ́n gbogbo ọ̀nà tó wọ Ọ̀yọ́ state kí wọ́n bẹ̀rẹ̀ sí ní stop and search torí láti Christmas day tí President Trump ti ju kinní yẹn fún wọn ní north ìwọ àtẹ̀mí jọ ń witness the rise and fall of northern part of Nigeria wọ́n ti follow yakata eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ orí pébè yẹn kò remain the same àwọn voice tó ń gbọ́ láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe ń ṣe gàràgàrà gbogbo kinní yẹn ti lọlẹ̀ fìyà mẹ́wàá ti ṣe wọ́n ní nọ́ọ̀tì o ẹjẹ́ àjọ farabalẹ̀ láìpẹ́ láì jìnà tó bá máa fi máa gbẹ́nu lé bíi 3 months 2 months àwọn àṣírí kankan tó ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì ní during the Christmas a máa jáde síta ẹ̀ mọ̀ ìpè rẹ́rẹ́ ti rún gbogbo wa ládẹ mọ̀ wípé bó ṣe ṣe yẹn wọ́n ti pín wọn káàkiri south náà dẹ̀kù tó máa sá wá àwọn kan ti sá lọ sí Niger àwọn kan ti sá káàkiri south majority wọ́n sá bọ̀ so any truck tó lọ fẹ́ wá supply food tó carry food stuff àbí o carry cow kí ni bandit kí ni terrorist ń ṣe nínú truck yẹn any truck tó bá ti carry bandit ẹ seize truck yẹn kí di owner kó wá ṣàlàyé ìbàjẹ́ Dangote ìjọ màṣírí tó wà nínú àṣírí ọ̀rọ̀ Dangote truck anything Dangote tó bá gbé wá láti abroad wọnú Nàìjíríà wọn kì í tú container wọn tú truck ẹ̀ nínú Nàìjíríà wọn kì í search ẹ̀ so ó rọrùn fún láti transport àwọn láti jẹ́ kí wọ́n fi truck ẹ̀ kó fi transport gbogbo terrorists all over Nigeria ṣùgbọ́n ìtìjú kan wá ṣẹlẹ̀ o ó ṣe ní láàánú wípé bí ọ̀rọ̀ insecurity bó ṣe ní agbára tó tí àwọn western leader tí wọ́n ná owó tí wọ́n sì ń gbìyànjú láti kó wa kúrò ní ilẹ̀ ìlò because agbára Nigeria government ò ká nìkan ò ká a rí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ kọ́ sí under comment section ibi tí fídíò yìí táwọn tó ń share fídíò yìí tẹ́ ẹ̀ sọ wípé irọ́ ni ṣé bandit ẹ máa rí bandit ẹ̀ dẹ̀ lè dúró dé ṣé bandit wà nìyẹn ni irọ́ náà pa àti yín ti bá yín ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ lọ́ ń kọrú nǹkan bẹ́ẹ̀ yẹn òfò ti ṣẹ yín wà ókè mo gbà ládùúrà gbogbo yín tẹ́ ẹ̀ defend àwọn terrorists yẹn lágbára lọ́wọ́lọ́ ẹ̀ máa become their victim ṣe lórí yín ẹ̀yin kan ò pẹ́ ni wọ́n ní tó bá jẹ́ bandit nìyẹn ṣe máa lè dúró ṣé ilẹ̀ Yorùbá ilẹ̀ káàròjìrè wá gẹ́gẹ́ bí nọ́ọ̀tì tí bandit tí terrorist ti ń gbé AK-47 tó yan láàrin street tọ́lọ́pàá ń rí tí àwọn sójà ń rí tán rí kankan ṣe ṣé irú kan situation ilẹ̀ fẹ́ kó wá take over nílẹ̀ káàròjìrè ó wà lára yín ó wà lára yín ibẹ̀ ni kankan là ń lọ ẹjọ́ kí ló fa ìpè orí burúkú tó báyìí lórí àwọn ọmọ káàròjìrè kí ló fa ìpè tó báyìí ṣùgbọ́n ìwọ ọmọ tó ṣe ìpè yìí ara ti pa ẹ́ o ara ti pa gbogbo ìṣẹ̀dá wa pátápátá adájọ́ ìpè yẹn ní ìlọ́pọ̀ á dá padà fún ẹ wá wo fídíò. ọ̀ọ́ni yín wọn ò bí i dáa kó sọ pé kò sáàyè fún sẹ̀ríà lọ tọ́ ọ pé ní tẹ́ fẹ́ gbọ́ nìyẹn wọn ò bí ọ̀ọ́ni yín dáa kó sọ pé kò sáàyè fún sẹ̀ríà lọ bọ́ọ̀ni ò bá ṣe wá sọ pé kò sáàyè fún sẹ̀ríà lọ ṣé gbogbo wọléwọ̀de wọn àti aláàfin olórí aládé gbogbo Nàìjíríà níyà aláàfin Sókótó ṣé gbogbo wọléwọ̀de wọn ni ó sọ pé kò sáàyè fún sẹ̀ríà lọ ẹ̀yin ọmọ aláṣẹ tó yẹ pé orí yín ò pé orí yín ti gbálẹ̀ wọ́n ti sanwó sọ́pọlọ yín mọ̀ pé wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn yín káwá gbé ẹsẹ̀ gbẹ kan kí ló tí orí burúkú wá ń bá gbogbo yín tó fò ń ṣe gbogbo yín tí bànújẹ́ ń wọnú ilé yín nítorí ordinary sẹ̀ríà lọ ẹ dákun àkọ́kọ́ náà sẹ̀ríà lọ tí wọ́n ń sọ yìí àti gẹ́gẹ́ bí mùsùlùmí bí mo ṣe jẹ́ yìí kò mú dáadáa kankan wọnú ayé mi kò má burú kankan wọnú ayé mi kò mú bànújẹ́ kankan wọnú ayé mi kò mú dùnú kankan wà láì mi just normal bá a ṣe ń live life náà ṣe mọ live ẹ̀ sẹ̀ríà lọ tó sọ pé ń gbé bọ̀ sáfẹ́ mọ gbẹ́bí fáláre ni sáfẹ́ mọ gbáre fẹ́lẹ́ bí ni àbí
ẹ wá ń ṣe post oríṣiríṣi òpònú kan ṣe àti gbé wá pé kíní kan bí wọ́n ṣe máa múra lélẹ̀ ok tí sẹ̀rí alọ́ba ti wá wọlé báwọn ó ti wá ṣe dandan fún gbogbo àwọn obìnrin kí wọ́n máa bojú àbí dandan ní fún gbogbo àwọn ọkùnrin kí wọ́n máa borí ṣé òfin de ẹ̀yin ọmọ aláṣìṣe ni ṣó de ẹ̀yin ọmọ kìrìsìtẹ́nì ni even tó bá ṣe wá di ọmọ mùsùlùmí kò tí sọ̀ràn yàn fọ́mọ mùsùlùmí pé kó bojú sórí burúkú wa nìyẹn ni. tíjọba nàìjíríà bá fọwọ́ sí kí sẹ̀ríà lọ wọlé yorùbá kò sí ti bàbá ńlá kú bàbá yálà ya bàbá gbogbo yín fẹ́ ṣe sí. àtọ́ba àtìjòyè ẹ̀yin aláṣìṣe àtolórí ibú nù yín àtàláyé bàjẹ́ nù yín àtàláyé òfò nù yín àtàláyé dàrú nù yín àtẹni òfu ẹni ìyá nù yín gbogbo agbára tó lè wù ẹni tíjọba nàìjíríà bá fọwọ́ sí pé kó dúró pẹ̀lú ògo ọlọ́run kò sí tí gbogbo yín fẹ́ ṣe sí. orí burúkú wa ń bá gbogbo yín òfò ń ṣe gbogbo yín ìbànújẹ́ ń rélù yín òfò ń wọnú ilé yín tí ó sì máa wọnú ilé yín torí ordinary sẹ̀ríà lọ òfò wa fẹ́ ṣe yín tí ó sì ṣe yín tọmọtọmọ. àbí ṣé ẹ rò pé sẹ̀ríà lọ máa di àwọn olórí burúkú ọlọ́jẹ̀ eégún yín àwọn aláyébàjẹ́ ìdìbò olùjà lùyàn pa pé kí wọ́n mọ́ lùyàn mọ́ sẹ̀ríà lò ní kẹ́ mọ́ lùyàn mọ́ wọn ò ní kẹ́ mọ́ ṣòfò yín mọ́ wọn ò ní kẹ́yìn ẹ̀hàn ọmọ Ọ̀rúnmìlà mọ́ sọ̀rúnmìlà yín mọ́ wọn ò ní kẹ́yìn aláyébàjẹ́ ọmọ fámọ́sí fa yín mọ́ wọn ò ní kẹ́yìn aláyé òfò ọmọ Ọbàtálá mọ́ sọ Bàtálá yín mọ́ wọn ò ní kólógun mọ́ sóògùn mọ́ gbogbo ẹ̀yin ọmọ èṣù tẹ́sù ó ṣe pa tẹ́sù ó tì pa wọn ò ní ẹ mọ́ ṣe èṣù yín mọ́ tìyín ni wípé ẹ gbé orí ibú yín mọ́ lágbolé yín àtọ̀dọ̀ àwọn èèyàn yín ó ti ṣe tí sẹ̀ríà lọ bá ṣe fẹ́ go against yín ẹ̀ ṣe láàrin ara yín tí ò ní takò àwọn aráàta ó nìyẹn òfò wa ń ṣe yín ẹ wá ṣe sùúrù mo fẹ́ gégùn fún yín ègún wa dé pé yóò dàṣẹ kò sẹ̀ nídìí agbéwò sẹ́nu bí ó ṣe rí náà nù ìwọ tó o bá ti jọ́ máa láṣìṣe tàbọ̀ ọ̀sọ́mọ mùsùlùmí tó o wá ń takò sẹ̀ríà lọ tí ó dì ọ́ tí ó dèrán ẹ ọ̀ máa ṣòfò tọmọtọmọ ni tí bá ti ń bí yín nínú òfun ó máa ṣí ọ tọmọtọmọ ni orí burúkú ó máa ṣí ọ tọmọtọmọ ni ọ̀ máa ṣòfò tọmọtọmọ ni gbogbo tó ń ṣe tí ń kórìíre bọ tí ń kó tẹ̀síwájú bọ yóò sì máa kórì ibú bọ yóò máa kó fàsẹ́yìn bọ ni pẹ̀lú ògo ọlọ́run tí bá ti ń bí ọ nínú inú ó máa bí ọ lábí pa ni ọ̀ máa ṣòfò wọnú tuntun ni ó ti yé bíjọba nàìjíríà bá ti sọ pé kí sẹ̀ríà lọ kó wọlé yorùbá kò sí bàbá ńlá kú bàbá yálà ya ọba àtìjòyè yín àtẹ̀yìn ọmọ aláṣìṣe tó lè sọ pé no ẹ kú bí ó ṣe máa lọ nìyẹn. kí ló wá fa èpè tó tó báyìí lórí àwọn ọmọ káàárọ̀ oòjíire torí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo wa lájọ mọ̀ wípé ìjà ẹ̀bí ni gbogbo yìí ń jà olóbùkún ọmọ àlè tó ń sọ̀rọ̀ tó ń gbé àwọn àtìrandíran ìṣépè àwọn ẹbí ẹ ìbàrìbá àwọn ló ń gbé ṣépè kò ń ṣe àwọn ọmọ káàárọ̀ oòjíire bẹ́wúrẹ́ bá bojú wẹ̀yìn àfẹ̀pẹ̀fẹ́lépè képè máa jẹ́ ti pọ̀nrípọ̀n gbá bá àtìyá ìyá ẹ̀ yàlàyàlà képè payín tìrantìran ó tún fi èdè owó tún fi ń gbé wa ṣépè torí ẹ̀ ti mọ̀ pé olórí ọmọ àlè ọmọ fúlàní lélẹ̀ abẹ́yìn ò máa gbọ́rọ̀ burúkú bí wọ́n ṣe fẹ́ bó ṣe dá wàhálà lẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire nìyẹn gbogbo wa la mọ̀ wípé ọ̀rọ̀ ṣàríà ò ná ṣàríà ibo ló fi gbà kan ọ̀nìrìṣà ibo ló fi gbà kan ọ̀nìrìṣà èmi ò wá dìfẹ́ǹdì ọba kankan ṣùgbọ́n mo ní bí ẹyẹ bá ṣe fò lèmi ṣe máa sòkó ẹ̀ mo wà libra I am more loyal to my land and my race than individual ṣùgbọ́n kì í ṣe wípé ká bá fi òbúrẹ́wà ká máa fi mú ẹlòmíì lájẹ́ everybody ló mọ̀ the whole of Nigeria wípé federal government ló pìkì Sultan of Sokoto àti bàbá Ọ̀nìrìṣà gẹ́gẹ́ bí olórí gbogbo ọba pátápátá traditional rulers ní the whole of Nigeria Sultan of Sokoto and Ọ̀nìrìṣà òní federal tí wọ́n gbé agbára yẹn lé lọ́wọ́ táàsì tó dẹ̀ ní agbára ni tó nídìí ọpọlọ extra intelligence ní o nídìí láti fi rin ìrìn àjò yẹn torí ó ní agbára fún ẹni tó orí ẹ̀ bá pé ṣé bàbá Ọ̀nìrìṣà nìkan lè bọ́ síta single-handedly kí wọ́n sọ wípé there is never going to be any Sharia law ní the whole of káàárọ̀ oòjíire àbí Yorùbá land ogun ti dé nìyẹn tó bá jẹ́ wípé Christian lọ láwọn fẹ́ gbé nǹkan dìde tí ìwà àtẹ̀mí mọ̀ wípé kíní yẹn máa nira fún wa ó máa lẹ́yìn burúkú fún wa nílẹ̀ káàárọ̀ oòjíire
ẹ jẹ́ kí gbogbo wa dìde ká sọ wípé irọ́ àfẹ́ ohun tá a bá fẹ́ aráàlú ohun tá a fẹ́ it is about us ohun la máa sọ ọba gọ́ọ̀mẹ̀ntì kọ́kọ́ kò lè fọ́ọ̀sì kankan lé wa lórí bàbá Tinubu tó wá sọ yìí pé tí bàbá Tinubu bá sọ wípé dandan wọ́n á ṣe ṣàríà lọ bàbá Tinubu ló fẹ́ kọ́nọ́jọ́ ilẹ̀ Yorùbá nìyẹn tí bàbá Tinubu bá ti support àwọn mùsùlùmí wípé dandan wọ́n ní láti fọ́ọ̀sì ṣàríà lọ sí ilẹ̀ káàró òjìire because wọn practice ẹ̀sìn kan nílẹ̀ káàró òjìire why tó ṣe máa jẹ́ lọ́wọ́n náà máa fọ́ọ̀sì lé Christian àti oníṣẹ̀ṣe àtàwọn tó ń ṣẹ̀sìn rárá àti wípé gan ẹ̀sìn ṣàríà lọ tá à ń sọ nípa yìí àwa jẹ́ nǹkan tí a rí ibi tí wọ́n ti ń practice ẹ̀ ní oríire wo gan ni ṣàríà lọ tí ó fún wọn ní country ibi tí wọ́n ti ń practice ẹ̀ ní northern part of Nigeria tí wọ́n ti ń practice ṣàríà lọ ṣe bó gbọ́ kèsì Màlàmí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ló dé tí ṣàríà lọ ò mú kí ló dé tí ṣàríà lọ ò mú Gumi kí ló dé tí ṣàríà lọ ò mú gbogbo wọn El-Rufai gbogbo wọn bí wọ́n ṣe kówó jẹ àwọn senator àwọn minister àwọn ex-governor kí ló dé tí ṣàríà lọ ò mú wọn kí ló dé tó ṣe jẹ́ wípé mẹ̀kúnnù ni ṣàríà lọ mú ìwọ lọ jí loaf of bread ọmọ àlè tó sọ̀rọ̀ bí tó gbé ìran ìṣépè ẹni kó lọ jí loaf of bread lásán ní northern part of Nigeria tí wọ́n bá ní gé apá ẹ̀kan àbẹ́sẹ̀ ẹ̀kan that is òfin ṣàríà lọ kẹ̀dẹ̀ máa wò ó tún sọ̀rọ̀ ó tún kó èbí ó bì gọ̀rọ̀gọ̀ ó tún kó èbí ẹ̀jẹ̀ lẹ́fí máa mọ̀ pé ọmọ àlè ni ó ní ṣàríà lọ kí ló dé tí Yorùbá ń rí jẹ́ẹ̀tì ẹ̀ ó ní ṣàríà lọ kò mú oríire wá bá òun àtẹ̀bí òun ó ní ṣàríà lọ kò mú progress wá bá wọn ó ní ṣàríà lọ kò mú ìdùnnú wá bá wọn ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ọmọ àlè òun fúnra lára ẹ̀ ló sọ̀rọ̀ ló ṣùtì ara ẹ̀ lẹ́sẹ̀ so lọ́ọ̀ tí ò mú oríire wá bá ìwà àtẹ̀bí ẹ̀ tí ò mú ìdùnnú àti ìtẹ̀síwájú àti àṣeyọrí tí ò wá fún ìwọ àtẹ̀bí ẹ̀ tẹ́ ẹ̀ gain anything positive ń bẹ̀ kí ló dé tó wá sọ pé dandan wọ́n ní láti practice ẹ̀ ṣé ti rí wèrè tá à ń sọ ṣé ti rí pé wọ́n ti fi ẹ̀sìn brainwash ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn yìí ṣé rí nǹkan tá à ń sọ kàdé máa wò ó gbogbo àwọn Islamic countries tó ti practice ṣàríà lọ gbogbo wọn ni wọ́n ti yarí bọ́rọ́ báyìí mo rò wípé wàá mọ situation tó ṣẹlẹ̀ ní Iran lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ Iran wọ́n ti yarí wọ́n láwọn ò practice ṣàríà lọ mọ́ wọn ṣe Muslim mọ́ about gigantic 11 mosque or more than ni wọ́n ti dáná sun ní Iran protest ń lọ burúkú lọ́wọ́lọ́wọ́ President Trump America dé jẹ́ kó yé wọn pé kó continue protest yẹn o bó ṣe ń lọ yẹn o ipe títí tó fi máa wá come to their aid láti support wọn there must not be anything like Sharia law anymore ní Iran and every other Islamic country ìyẹn lẹ́yìn wá fẹ́ fọ́ọ̀sì sí wa lọ́rùn àti wípé báwo ni Ọ̀ọ̀nìrìṣà nìkan ṣe máa sọ wípé láíláí kò gbúdọ̀ sí ṣàríà lọ gbogbo wa la mọ̀ wípé tí Ọ̀ọ̀nìrìṣà bá bọ́ síta tó bá sọ̀rọ̀ yẹn ogun ti dé nìyẹn gbogbo wa la mọ̀ nǹkan tí àwọn fanatic Islamic leaders ilẹ̀ káàró òjìire àbí northern party àmọ́ nǹkan tí wọ́n made of tó bá jẹ́ Christian ló fẹ́ ṣe nǹkan tí ó kù díẹ̀ ká tí ó fẹ́ ṣe kan tàrí pé ó máa kò pè wá kí ló dé tá a bọ́ síta ká fọ́ síta ń pé láyé a ní interest inú ẹ̀ kì í ṣe pé bí a torí mo jẹ́ Christian àbí mo ń support wọn èmi mọ̀ wọ́n igi àgbélébù yìí ni wọ́n á fi rọ̀ síbi àgbélébù ni bó bá jó ní ṣẹ̀ṣe ni wọ́n láwọn gbé nǹkan kan dìde tá a dẹ̀ mọ̀ wípé nǹkan yẹn ó máa ní bad influence àbí ó máa kógun já ìran baba ńlá baba wa àtàwọn aráàlú kò ní ṣàǹfààní fún wa a máa bọ́ síta máa sọ ipá àfẹ́ ni so that we are saying we don't want Sharia law in Yoruba land or in Kaaro Ojire's land has nothing to do with has nothing to do with Islamic religion. Or maybe we hate on them or we hate Islamic people. No, it is about that law because Yoruba land is not practicing only one religion. No, we have many religions. It's a secular region. Just like Nigeria is a secular state. Kí ló wá fa ìpè orí burúkú tó ọmọkùnrin yìí gbé wá ṣe? Tó bá wá sọ wípé bàbá Ọọ̀ni ó close mọ́ Sultan gbogbo wa la mọ̀ ìdí tó ṣe close torí àwọn méjèèjì ni olórí traditional rulers ní the whole of Nigeria so wọ́n ní láti máa ríra from time to time ṣé kí bàbá Ọọ̀ni bọ́ síta kó sọ wípé okay ono Sharia o ẹ̀dẹ̀ mọ̀ ṣé àwọn olúwo mufti múríkì gbogbo wọn ogun ti dé nìyẹn ibi tó fẹ́ gbé obì sí obì padà lálẹ́ wù ń bẹ̀ ogun tó fẹ́ kó jà nílẹ̀ Yorùbá náà bá ṣáná sí loud ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ mo rí mú ètè sọnù bàbá Tinubu ṣé lóòótọ́ ni tó bá jẹ́ pé lóòótọ́ ni ó kù díẹ̀ káàtó wọ́n ní Tinubu pays Republican lobbyists
$9 million to prevent Trump from invading Nigeria, destroying APC government. President Bola Tinubu's administration has splurged 9 million naira on a Republican lobbyist in its most recent and desperate effort to curry Washington's favor, particularly to appease President Donald Trump and shelve any plans to invade Nigeria and humiliate his government ahead of his re-election bid next year. Baba Tinubu, that is a lot of money. $9 million. Ẹ lọ fi lobby kí President Trump kó má padà wá continue yìí tó ti bẹ̀rẹ̀ ní Christmas time. Àwa náà sọ. Àbẹ́ àjọ máa wò ni wípé wọ́n láwọn ń bọ̀ fún second strike. Second air strike ń bọ̀. Wọ́n ń bọ̀. Padà rí air strike mọ́ o. The next attack on the rí. Iṣẹ́ ni wọ́n dẹ̀ ń kó nǹkan ogun náà wá ń já sílẹ̀ fún yín. A dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan ogun tí wọ́n ń kó bọ̀ tá a rí náà láìpẹ́ wọ́n wá fi support yín láti kojú àwọn terrorists. Àwọn terrorists ní Nigeria government máa lọ kó fún. Bàbá Tinubu, so torí election second term yín, ẹ tún lọ ná $9 million. Ẹ lọ fi lobby kí Trump kó má lè strike again láti lè má jẹ́ kí ọ̀rọ̀ election kó wà affected so that election á lè hold dandan 2027 yìí ẹ ṣáà fẹ́ continue. Ní ìgbà tí mo gbé gbogbo kíní yẹn tó tẹ̀ tí mo kà dáadáa, wọ́n ní ẹ sọ wípé kí wọ́n lobby kó sọ fún President Trump wípé ẹ máa protect àwọn Christian dáadáa nínú Nàìjíríà wípé kò ní sí àtàkì kankan fún wọn. Bàbá Tinubu, ẹ̀yin àtàwádẹ́ mọ̀ pé irọ́ ni agbára yín nìkan ò ká àwọn tẹ́rọ́rìsì ẹkùn ọkọ̀ Aso Villa ni àwọn tẹ́rọ́rìsì gbogbo wa lámọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ lọ ṣe yẹn ó kù díẹ̀ káàtó bàbá. Life must not be about you nìkan o. Life must not be about you nìkan o. Ẹ wo ti àwọn innocent soul tí wọ́n ti bá ìrìnàjò yìí lọ. Ẹ bá jẹ́ kí President Trump kí wọ́n wá kí wọ́n support wa o. Because the first US airstrike tí wọ́n ṣe yẹn lásán atẹ́gùn àlàáfíà fẹ́ across the whole Nigeria. Ṣùgbọ́n nísìnyí àwọn people yìí kí ló kíní yẹn ṣẹlẹ̀ fún everywhere kọ́kọ́ pa lọ́lọ́ wọ́n wà destabilize nísìnyí wọ́n tún ti resume wọ́n tún ti ṣarajọ wọ́n ti ajá Kogi wọ́n ti gba Ẹdó lọ́wọ́ àwọn Monday epo bòlò báyìí kọ́lọ́n kó ṣàánú ni wọ́n ti láwọn bọ̀ wá attack again lọ́yọ̀ọ́ ẹ̀yin dẹ̀ wá lọ sọ fún wọn pé kọ́ má wá mọ́ kò sí wàhálà ẹ̀yin aráàlú kí lẹ rí sí gbogbo àlàyé wọ̀nyí má gbàgbé láti drop comment ẹ̀ má sì gbàgbé láti bá mi share gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní support mo mọ̀ lórí ẹ̀ ní dálé ayé ṣe má gbàgbé láti bá mi like ẹ̀ bá mi tẹ like bá mi comment bá mi share God bless you orúkọ tèmi ò yí padà Ìyèdára kò wé kó ni mò ń jẹ́.